mo rí bí wọ alhamdulillah anything láti bọ̀ olóṣèlú ẹ̀sìn bàbá yàtọ̀ sí ọlọ́run. agbègbè tí ni ọlọ́dẹ máa bá pín lọ́wọ́ ẹ̀ ní sì dé bàbá tí a bá wá sọ ilé òòṣà tí a máa sọ di ilé ọlọ́run. àpàdà àbíjá parí ayọ̀ ló bá pín lọ́wọ́ wa ìjọba fún wọn tí a náà máa sọ di ilé ọlọ́run. ṣàyẹ̀ pé ibẹ̀ náà wọ́n yí padà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ di mọ́sálásí. so bẹ́ẹ̀ náà bá wa sọ pé a fẹ́ máa nílé ọlọ́run nílẹ̀ Yorùbá o tí a sọ ilé ìjọsìn òrìṣà tí a ní ó ti dé ilé ìjọsìn ọlọ́run èmi kò dé bẹ́ẹ̀. ọ̀nà òsàn ilé ẹ̀sìn bàbá. ẹ̀ ń débẹ̀ tá a jọ lọ sí. alhamdulillah ọlọ́run ọba kábíyèsí àgbà. ẹ̀mọ̀ ẹ̀ pé a máa sin àwọn òjíṣẹ́. kò sí tó jọ bẹ́ẹ̀ ẹ̀sìn bàbá olùbà pín lọ́wọ́ jazakumullah kẹ́sì bàbá. Strong warning to Rashidi Olúwo. Mo ti sọ fún ẹ tó bá ti pọ́n ara ilé a máa pọ́n ilé ṣùgbọ́n Rashidi tó bá ti pọ́n ara ilé a máa fi ẹ́ kọ́ ọ̀rọ̀ sọ ni tó bá ti mọ̀ wípé àwa ló fẹ́ máa fi kọ́rọ̀ sọ àwọn oníṣẹ̀ṣe tó bá ti sọ wípé àwa ló fẹ́ máa fi kọ́rọ̀ sọ Rashidi a máa fi ẹ́ kọ́rọ̀ sọ nítorí o ò fira ẹ sípò ọba o ò dẹ̀ fira ẹ sípò iyì a kì í yàtọ̀ sí àkún tó ń kó sọ́rùn tó ń kó káàkiri a rí àpẹẹrẹ ọba lára ẹ̀ o ò fira ẹ sí first class ọba kò sí ẹ̀bẹ̀ kan tá a bẹ̀ ẹ́ pé kó wá ṣe nílé ìjọsìn wa àti ẹ̀ ní ìdí irú ẹ̀ ń bẹ̀ onírìṣà àti aláàfin Ọ̀yọ́ ti tó wa tán bá sọ pé ká lọ mú first class ọba kó tó máa kan àwọn ìwé ọ̀fà Adó Èkìtì kó tó máa kan ọba Ọ̀ṣun kì í ṣe irú ẹ̀kọ́ ìwọ ń sọ fún wa wípé ilé òòṣà wa pé tá bá ti sọdá ilé Ọlọ́run tá bá wá sọ fún ẹ wípé ìwọ tó tó gẹ́gẹ́ bí ọba ìlú tó yẹ kó máa tòlú ọmọdé kó máa tó ọpọlọ àgbàlagbà aláboyún àti àwọn ìyá wa tá bá wá sọ pé ìwọ gan lọpọlọ ẹ wá kù díẹ̀ káàtó àwọn wèrè alábísíwìn kan tún dé wọn níṣe là ń bú ọba ta ló yẹ ká sọ wípé ó gòdù ní gbogbo ìlú Ìwó bí ó ṣe Abdulrasheed Ìwó ló gòdù ní gbogbo ìlú Ìwó jọ̀ọ́ Káábà tó ti lọ ń sáré bẹ́ẹ̀ ni tí wèrè ká pátá ẹ̀ lọ Káábà tó sá lọ tó ti bẹ̀rẹ̀ sí ní sá eré fíjofíjo òòṣà 360 náà papọ̀ ní gbogbo òkúta yẹn tán fi kọ́ Káábà kí Muhammadu tó dé torí ọmọ àtìrò ni mo ti máa ń sọ fún ọmọ àtìrò tó bá ti ra bàtà tuntun wálé wá bá ìyá ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ gbogbo àwọn òkúta yẹn náà fi kọ́ Káábà kí Muhammadu tó dé ìgbà tí Muhammadu dé gbogbo àwọn nǹkan tó ń ṣe ní Káábà ni Muhammadu ń ṣe tó dẹ̀ sì fi sílẹ̀ tẹ̀dẹ̀ sì lọ́ ń ṣe tẹ̀ ń sin òòṣà olóòṣà ìwọ wá ń sọ wípé a ní ilé Ọlọ́run Rashidi yàtọ̀ sí àkún tó kó sára àti agbádá tó wọ̀ àti ọ̀pá tó mú dání ṣé ọba ń dá irùngbọ̀n sí ni ọba mélòó lórí tó dá irùngbọ̀n sí ní ilẹ̀ Yorùbá ẹlẹ́ẹ̀kejì sórí àwọn baba ńlá tiwa tó ń jẹ ọba tó ti jẹ ọba káwọn tó gbẹ́sẹ̀ tó ń bá ba ayé jẹ́ ni ò ní dé ipò tó wà lẹ́yìn ṣùgbọ́n ìwọ fẹ́ ba ayé jẹ́ ó dẹ̀ tún fẹ́ ba ọ̀run ẹ jẹ́ ọmọ tó wò ṣùṣù tó rí ìyá òun tó lórí ìyá òun tóbi lọ́rọ̀ ẹ ọmọ tí ẹ ń bọ̀ wá sọ fún kó dàbí pé bàá mi yàndìtì gbogbo nǹkan tó ń ṣe sílẹ̀ Rashidi fún pépà sí kó lọ máa kọ́ o tó bá jẹ́ àsìkò tó kú tán báyìí tí ilé ẹ kúrò lórí ọba yẹn bóyá o wá dàgbà o gbèsè torí èmi ò ní fi kúrú ẹ ní kékeré torí mo fẹ́ kó o jèrè iṣẹ́ ọwọ́ ẹ kó tó dé ọ̀dọ̀ àwọn baba ńlá wa bóyá o wá dàgbà o gbé ẹsẹ̀ tó bá wá ń wẹ̀yìn wò wàá wá rí ọmọ tó bá ti máa jọba lẹ́yìn ẹ̀ wàá wá rí tútá máa fi ẹ́ pa ayé ẹ̀sìn náà ń pè tó ń ṣe yìí kì í ṣe ayé ire mo mọ̀ pé àwọn ẹranko sẹ́ranko dìdárìdìrìn tó kó sẹ́gbẹ̀ torí àtẹnujẹ nǹkan tí wàá fún wọn bóyá wàá fún wọn lẹ́fẹ́lòpù ọ̀ wàá sí ráìsì fún wọn kó tó lọ
wọn ò lè fún ẹ ní òótọ́ ọ̀rọ̀, wọn ò lè fún ẹ ní àmọ̀ràn ire. Ọba wo ló ti ẹ̀rí tó wá síta tó ń ṣe rádaràda rédèrèdè béèyàn tó ti fagbó fàkókè ìbíbi ti tẹ Rasheed. Adẹ̀ ń pè ẹ́ lọ́sàn-án, à ń pè ẹ́ lóru. Ó ní ìrònú, ò ronú ara ẹ, ò ronú láìfọ ẹ, ò ronú nǹkan tó tiẹ̀ lè ṣẹlẹ̀ lọ́la. Ìtàn tá a gbọ́ kápẹ́ńtà náà pé bàbá ẹ̀ wọ́n ní ìran bàbá ẹ̀ ò jọba rí. Tí ìran bàbá ẹ̀ ò bá tiẹ̀ jọba rí Rasheed, tí ìran bàbá ẹ̀ ò bá tiẹ̀ kì í ṣe ọba Rasheed, ìwọ tí Olódùmarè wá sọ wípé o máa bá wọn pàtàn pé o gbé adé sórí, kí ló dé tó o ṣe lo ipò yẹn dáadáa Rasheed? Kí ló dé tó o ṣe lo ipò yẹn kán máa fi ìtàn tiẹ̀ náà sọ̀rọ̀ lọ́la Rasheed? Èmi mọ̀ pọ̀rọ̀ òkúnkún dùn ẹ́ o, tó bá ti dùn ẹ́ díẹ̀ wàá wọlé díẹ̀, tó bá tún yá wàá túbọ̀ síta padà náà ni. Ṣùgbọ́n tó bá ti sọ wípé o ò ní gbà láàbọ̀, àwa náà máa dá padà fún ẹ lódìdí. Tó bá ti sọ wípé o ò fẹ́ respect ara ẹ, o ò fẹ́ respect ipò tó wà, o ò fẹ́ mọ ara ẹ, àwa náà máa dọ̀tí ẹ ni. Wá nǹkan mi ṣe prógrámù ẹ, gbẹ́nu kúrò ní ìdí òòṣà tiwa. Àwa la lò ṣàná, àdẹ̀sọpọ̀ ọ̀run ro wá. Kí wá ni wá wòran wá fẹ́ kú sí lórí ọ̀rọ̀ lọ́rọ̀ Rasheed? Àwa tá à ń ṣe òòṣà, lọ́run ro wá o. Má kú lórí ọ̀rọ̀ wa, má kú lórí ọ̀rọ̀ wa. A ti ń ṣe nǹkan wa kán tó bí bàbá ńlá bàbá ẹ̀. A dẹ̀ máa ṣe òòṣà wa ni a lè filẹ̀ fún ẹ. Fọ̀rọ̀ wa lẹ̀, kórí ọ̀rọ̀ lọ́rọ̀ má pa ẹ́. Má kú lórí ọ̀rọ̀ wa. O ti tẹ́ ara ẹ, o ti kàbùkù ara ẹ, a dẹ̀ ti gbà ẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá ti sọ pé o ò ní stop Rasheed, àwa gan ò ní fi ẹ́ lẹ̀.